Ẹ̀yin Mùsùlùmí òdodo, ẹ kú ìmúra ọdún iléyá. Mo máa fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ yín mọ̀ ni. Ọdún iléyá tó ń fẹ́ ṣe yìí ohun èmi kémi pa ẹran iléyá. Ìbéèrè mi ni wípé ṣé Mùsùlùmí nìkan ló lè pẹran iléyá ni? Àbí àwa kèfèrí àwa ọmọ ìsùn báyìí? Ṣé àwa náà lè pa ẹran iléyá? Sọ́lọ́ máa gbà á. Question àkọ́kọ́ nìyẹn. Question kejì, tí Ọlọ́run bá wá lè gba ẹran iléyá títí wa, ṣé àwa lè fún àfáà lówó kó fi pẹran iléyá bá ṣe jọmọ ẹ̀sùn yìí? Ìbéèrè mi nìyẹn, because ó wù mí kí pẹran iléyá lọ́dún yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Mùsùlùmí òdodo ni mo béèrè lọ́wọ́ ẹ o. Ẹ ṣé o. Ọba àgbáyé ló sọ̀rọ̀ o. Wọ́n ń retí yín o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. Mo rí post kan tí àwọn èèyàn send sí mi, wọ́n ní ọkùnrin tí ń jẹ́ Ọba Solomon Adélànà tí ẹ̀ mórúkọ bàbá yẹn, wọ́n béèrè ìbéèrè pé ǹjẹ́ tí èsè mùsùlùmí tó lè ra ẹran iléyá fún mùsùlùmí kó fi ṣe kùrbánù Eidul Adha, ẹ̀rí nǹkan báwọn kó fi pa òdíyà rẹ̀. So ìbéèrè yìí dá púpọ̀. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè ni pé sẹ́ni tí èsè mùsùlùmí tó lè fún mùsùlùmí lówó pé kó fi pa ẹran iléyá. Kò sí nǹkan tí ó burú mbẹ̀, torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì náà máa gba ẹ̀bùn, ẹ̀rí ànábì á máa gba ẹ̀bùn. Tí ẹni tí èsè mùsùlùmí tó wò pé àwọn mùsùlùmí rè jẹ́ kó wọn fún wọn ní ẹran iléyá, bóyá ó ra ẹran ni ó gbé fún mùsùlùmí ní pẹ̀tọ̀ lọ òun fún ọ kó fi ṣe ọdún yín tẹ̀ ń ṣe, kò sí nǹkan tó burú mẹ́ tó bá ti jẹ́ pé ẹran halal ni o lè ra màálù pé ẹ̀yin bíi méje ẹ pín, àbí kó ra àgbò, àbí kó ra tó bá wù gẹ́gẹ́ bí ẹ̀bùn nìyẹn tí kò sí iyèméjì ní ibẹ̀. So kò sí nǹkan tó burú nù kẹ́ni tí èsè mùsùlùmí kọrẹ ẹran fún ẹni tó jẹ́ mùsùlùmí kó fi pa ẹran iléyá. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé téèyàn bá wá wò pé kóun fún mùsùlùmí ní owó pé kó lọ́ọ́ fi ra ẹran iléyá, èèyàn lè bùn mùsùlùmí lówó kó lọ́ọ́ fi ra, kò sí ní tó burú mẹ́ ẹ̀dá kó fún lẹ́ran àbí kó fún lówó. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà máa gba ẹ̀bùn lọ́wọ́ àwọn Júù. Even ọkùnrin kan tó ń pè ní Ziza ó pìrìsẹ́ǹtì ẹ̀bùn fún Ànábì Muhammad, Ànábì sì gbà á. Níwọ̀n àbá tí kìnìún yẹn bá ṣe ẹran tí ó fún wọn èsè ẹran tí èsè halal, àbí owó tí ó fún wọn kì í ṣe owó bóyá owó màdàrú kan ní sẹ́wọ̀n pé yóò tiẹ̀ lé wádìí inú náà. So ẹni tí èsè mùsùlùmí lè fún mùsùlùmí lówó pé kí wọ́n fi ṣe kíni o, kó fi rẹran léyá, àbí kó bùn lówó pé tọ̀ kó lọ fi ṣe ọdún léyá. Ètò tún wá kún òun ni pé ẹnìkan béèrè pé ǹjẹ́ ọmọ mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ǹjọ́ lè ra kó lè pa ẹran ǹjọ́ léyá kó náà máa wá ha fúnra rẹ̀ nígbà tóun ò bá wá ṣe ọdún tí èsì ṣe mùsùlùmí kò lè pa ẹran ní orúkọ pé yóò dà níyàn wípé kóun ọmọ pa ẹran kóun fi bá wa ṣe sacrifice tá à ń ṣe yẹn. Àmọ́ nǹkan tó lè ṣe mùsùlùmí, ẹni tí èsè mùsùlùmí lè wò pé àwọn mùsùlùmí pọ̀ ládùúgbò yìí ṣùgbọ́n wọn gbádùn ọdún iléyá, kó wá pa ẹran fún ara rẹ̀, kó wá wò pé kóun ó pín fún wọn tí wọn fi sọdún. èyàn sàdákà nù tẹ́ ń pè ní ẹ̀bùn yún yàtọ̀ sí pé ẹ̀bùn pé mo fún yín pé kẹ́ fi pẹ̀ràn dé. Ó wò pé àwọn kan yọ̀ wọ́n ń jó, ṣùgbọ́n àwọn ilé òun wá rí pé ní wọn ò inú wọn ò dùn tó ní ọdún, àbí ọdún yẹn ò rí bí ó ṣe yẹ kó lọ́dọ̀ àwọn yòókù. Òun fún ara rẹ̀ wá pa màálù tí ò ṣe pọ́ dà níyàn pé òun fẹ́ fi ṣe kíni o, òun fẹ́ fi ṣe òdíyà ni. Ẹni tí èsè mùsùlùmí lè pẹ̀ràn jọ ilé akọ wá wò pé then again náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí tó bá di ọjọ́ Christmas àwọn ẹlẹ́sìn kejì wa, ẹ rí i pé àwa kan wà tá a máa ń ra adìẹ kì í ṣe fún purpose pé ká fi ṣe Christmas ni o, bọ̀ kí àwọn ará ilé wa àwọn ọmọ wa kí wọ́n mọ̀ bá a ṣe àyọjú ràn lọ káàkiri. Àwa náà ra adìẹ, a lè ra méjì, a lè ra mẹ́ta, tá a pa a lè rẹ́yọ kan, tá a pa pé tọ̀ àwa pa pé káwọn ọmọ ò fi jẹun ní inú ilé ni. So tí ẹni tí kìí ṣe mùsùlùmí náà bá wò pé tọ̀ òun náà fẹ́ pẹ̀rẹ̀ tí èsì pọ́nlá níyàn pé kí fún ara ẹ̀nu ó fi yun ṣe kí ni ọ̀pá fún
ara rẹ̀ nù, kò sí nǹkan tó burú ńbẹ̀. Àmọ́ ńgbà tí ìṣẹ̀lẹ́sìn wa tí kì í sì òun ò sínú ètò mùsùlùmí tí ò sì jẹ́ pé òun bá wa kírun bá ṣe gbogbo wa ló fẹ́ sacrifice bẹ́ẹ̀, ìyẹn ni kò wọlé. Ìbéèrè tí wọ́n tún wá béèrè òun ni pé ǹjẹ́ ńgbà tí wọ́n sọ pé ní bọ́ bá ṣe pé ràkúnmí ni àbí màálùú ni, ǹjẹ́ ọmọ mùsùlùmí tọ́wá wò wípé ní òun ò rí àwọn èèyàn táwọn ọjọ́ pé méje táwọn ọjọ́ pín odidi màálùú kan, ó wá wò pé owó tí sì ń bẹ lọ́wọ́ òun lè mú lọ ọjà kó ń lọ ra ẹran ìpín tó jẹ́ pé déédéé ìpín méje ni wọ́n ó pín fún un tí ó ṣe kí ni o tí ó fi ṣe iléyá. Kò sí nǹkan tó burú ńbẹ̀ kí ọmọ mùsùlùmí lọ sọ́jà níjọ́ ọdún kọ́ wá lọ fún àwọn alápatà àwọn onímàálù tí ń pa màálù, àwọn tí ń ṣòwò màálù pé tó ẹ bá ń yọ ìdá kan nù ìdá méje, èló ni iye báyìí ní ẹgbà. Kò sí nǹkan tó burú ńbẹ̀, ó pín ìdá kan nù, Ọlọ́run sì gbà wọlé bẹ́ẹ̀ pé ntọ́ lágbára tó fẹ́ fi ṣe òdìyà tiẹ̀ nìyẹn, kò sí nǹkan tó burú ńbẹ̀. Àbí kan mẹ́ta wá wò pé apá àwọ̀ ká odidi màálù ẹja lọ́jà ká lọ rèé pín, wọ́n lè lọ́jà kí wọ́n lọ pín onímàálù bá pín sí méjì, níbo jẹ́ kó ń fẹ́ ta ọjà ni, kò sí nǹkan tó burú ńbẹ̀ kí wọ́n lọ sọ́jà bí wọ́n bá ti pa màálù. Ẹ gbé ní kára náà níjọ́ ọdún yẹn àwọn míì máa ń pa màálù, ṣe màálù tó ti kú o kì í ṣe tí ó ti kú yányán o, tó yẹ pọ́n náà pa nípa pọ́n náà fẹ́ ta ọjà àwọn tó ń jẹ́ àtọ́sí alápàtà tí ètò fẹ́ fi ṣe ọdún. Èèyàn lè lọ ọbẹ̀ kó fún ọ lówó pé ẹ pín màálù yìí sí méje, ìdá méje rẹ̀ ẹ pín ẹyọ kan fún òun lòun fi ṣe. Gẹ́gẹ́ bíi ti sunna nabi Muhammad náà ni pé ẹ pa ràkúnmí ni ẹ pa màálù ni, èèyàn méje ni ó dì mọ́ ẹyọ kan tí wọ́n jọ pín sí ọ̀nà méje tí wọ́n fi ṣe ọdún. Ẹnìkan oṣó lè ra odidi màálù, bówó rẹ bá ṣe tó náà ló fi lè fi ṣe tọ́lọ́hún. Ẹnìkan oṣó lè ra odidi màálù kó sì pín, ṣùgbọ́n kó lè rọrùn ni pé tábà wá wò kó wà gbó wọn táàjọ wá dáwó papọ̀ táàjọ wá ra odidi màálù kan táàjọ wá pín méje, bẹ́ẹ̀ yàn bá wá rẹ́ni tí wọ́n jọ pín tó sì ní àníyàn kó ń fẹ́ pa ẹran iléyá tó sì rí i pé ọ̀nà tí ó gbà rọrùn fóun ni kó ń lọ sọ́jà iye kó ń lọ fún àwọn alápatà ló ẹyọ ọ̀dá kan fún mi nínú ìdá méje tó náà sì wà ń bẹ̀ tí wọ́n pín fún gbọ̀jẹ́ pé àwọn ń ṣòwò ni yóò ra nǹkan rẹ̀, kò sí ní tó burú ń bẹ̀ kó fi ṣe òdìhíyà rẹ̀ níjọ́ ọdún iléyá. Wọ́n wá nígbà wo ni irú ẹni bẹ́ẹ̀ ó lọ sí ọjà láti lọ rà á, yóò ti ní àrínímẹ́ǹtì kalẹ̀ lọ́la wàrà àwọn tó ṣe rí lẹ́kọ̀ọ́, wọ́n ti ní àrínímẹ́ǹtì kalẹ̀ pẹ̀lú àwọn tí ń tẹ ẹran pé sẹ́ẹ̀ pẹ̀ran níjọ́ kíní olóhùn ọ̀pẹ̀ran níjọ́ náà tọ̀ ẹ bá ń yọ̀dá kan nù jáde ìdá méje àbá ti ń kí irun ìdòlẹ̀ adéhàtàn ń bọ̀ wá báyìí o, wọ́n sì ti àríǹjì kalẹ̀ ọ wá lọ ọbẹ̀ ó sì sanwó fún wọn, wọ́n pín ìdá kan fún un. Pàápàá àwọn tó ní meat shop wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, bóyá àwọn kan wà tí wọn ò lówó tí wọ́n wà para wọn pọ̀ wọ́n kóra wọn pọ̀ yẹn lè lọ bẹ́ẹ̀ kọ́ lọ sí torí pé àníyàn innamal a'malu binniyat, kò sí ní tó burú bẹ́ẹ̀ tí ọ̀bá rẹ̀ ní tí wọ́n jọ dáwó pé tí wọ́n fi pé méje tí wọ́n fi pín. A sì ti sọ náà pé èèyàn náà fún ara rẹ̀ ó lè ra odidi màálù kan bówó bá ṣe wà lọ́wọ́ rẹ̀ kó fi ṣètò Ọlọ́run pé tó àwọn tí ó jẹun lábẹ́ wọn pọ̀, àwọn tí ò ní wọ́n pọ̀, àwọn tó jẹ́ pé ní wọn lágbára tó jẹ́ pé wọn lágbára láti ra àwọn tí ń ran tẹ́tẹ́lẹ̀ wọn lágbára láti rà ní àdúgbò rẹ̀, ó wá wò pé jẹ́ kó wọn ra odidi màálù kan. Àwọn èèyàn tí ó jẹ́ ọ̀pọ̀, àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ ọ̀pọ̀, àwọn torí pé ẹran yìí o Ọlọ́run ní òun ò ní gba ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ wa, kò sí ní tọ́kan òun o. Bẹ́ẹ̀ náà ni ẹran rẹ̀ òun kọ́ lòun ọ̀jẹ̀ o, ẹ kàn fi ṣe kùrbán ẹ fi sọdún ẹ fi rántí anabi Ibrahim aleyhi salatu wa salam náà ni. So nítorí délé kò sí ní tó burú ń bẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run King Solomon ọba Solomoni tó béèrè pé ǹjẹ́ ní tí èsè mùsùlùmí lè fún mùsùlùmí ní owó pé kó fi rẹ̀ ẹran, kò sí ní tó burú ń bẹ̀ pa ó dáa púpọ̀ ẹ̀bùn nìyún, àbí kọ́ wá rẹ̀ ẹran kó gbé fún mùsùlùmí ẹ̀bùn nìyún, kò sí ní tó burú ń bẹ̀. Àmọ́ kó náà wá mú ẹran kọ́ wá pa pé òun máa ń sọdún tí èyí kírun tí èsè mùsùlùmí tó bá ti kọ́ láníyàn pé gbàtà mùsùlùmí sọdún lòun náà wá ní kó wọn pẹran kó wọn jẹ tòun náà bẹ́ẹ̀, àbí kó wọn fi kò sí ní tó burú mbẹ. Àbí abárí ẹni tí èsì mùsùlùmí tó wà wò pé ládùúgbò òun ọdún àwọn eléyìí wọn rẹran pa, òun sì ti wá ṣàkíyèsí pé àwọn aláìní lọ́pọ̀ jù mbẹ. Òun fúnra rẹ̀ ọ wá rà pé tọ̀ òun ò pin nípìn pé àwọn nígbà tó ń pẹ́ tí ọba lówó láti pẹran wọn ò mú túláàsì o, kò ní pa ẹran léyà túláàsì o.
ṣùgbọ́n nìkan wá wò pé àwọn èèyàn pọ̀ jù tó ń bá ní kóun gbé ẹran yìí fún èèyàn méje ó lè má kárí gbogbo àwọn tí ń bẹ ní àdúgbò òun sì fẹ́ ṣe sàdákà pé kí inú wọn má bàjẹ́ ń jọdún tí ẹni tó bá pa náà gbé kìrìkìrì méjì náà ní ó fẹ́ ń jẹ́ sèmùsù tó bá wá rẹ ẹran tó jẹ́ àràlì màálù ni ràkúnmí ni àbí àgbò ni tó wá pa tó pín fún àwọn tó jẹ́ aláìní ládùúgbò rẹ̀ sàdákà lòun ṣe yẹn ẹ gbọ́ mi ó sì tọrẹ àánú nù